Mo kí wa kú dédé wòyí o, èmi Oyègòkè Omígbọ̀dùn, èmi ni mo tún kàn sí wípé ká tún jọ ronú, Yorùbá ẹ jẹ́ ká jọ ronú. Ṣé bí a ṣe ń ṣe ìjọba lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ ká máa ṣe lọ? Pàápàá jùlọ àwa ọ̀dọ́, tàbí kí n sọ wípé ẹ̀yin ọ̀dọ́, nítorí pé tá a bá wò ó dáadáa, ẹ̀yin tá à ń pè ní ọ̀dọ́, tá a bá wo bẹ́ẹ̀ ṣe pọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà, mo ti ẹ̀ gbé yẹ̀wò, mo ní àwọn tó jẹ́ pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, mo wò pé báwo lẹ ṣe pọ̀ tó, mo rí i pé ẹ kó ipa 63 nínú 100. Tá a bá mú 100 èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà tá à ń kà wọ́n ní méní méjì mẹ́ta, bíi 60 nínú wọn ló jẹ́ pé wọn ò tí ì tó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Tá a bá tẹ̀ wá sún síwájú díẹ̀ sí o, tá à ń wò ó pé bóyá wọ́n ń lọ sí bíi ọdún 45 sí 40, á wá di pé àwọn bíi nínú èèyàn 10 tẹ́ bá ṣàjọ, 7 nínú wọn, tàbí nínú èèyàn 100 tẹ́ bá ṣàjọ, bíi 70 nínú wọn ló jẹ́ pé bíi ọ̀dọ́ tí ò tí ì tó ọmọ 40 ọdún ni wọ́n. Èyí tó wá túmọ̀ sí pé gbogbo ìjọba tá a bá ń ṣe ní Nàìjíríà nípa ọ̀dọ́ ló yẹ kó wà fún o. Mo wá wò pé ó yẹ ká bẹ̀rẹ̀ sí ronú kí ni a lè ṣe fún àwọn ọ̀dọ́. Pàápàá jùlọ gẹ́gẹ́ bí mo ti jẹ́ kẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ pé èmi nífẹ̀ẹ́ láti dìbò, pé kẹ́ ẹ dìbò fún mi ní abẹ́ àsíá Social Democratic Party SDP láti lọ sí ipò sẹ́nítọ̀ fún àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo mọ̀ pé ẹ máa béèrè pé kí wá ló wá ní fáwọn ọ̀dọ́ tó bá débẹ̀. Bákan méjì ni òfin orílẹ̀-èdè Nàìjíríà tó bá ṣe é gbé yẹ̀wò, torí àtúntò Nàìjíríà gan lèmi ń bá kiri báyìí. Tó bá ṣe é gbé yẹ̀wò wípé ká wo abala 18 ẹsẹ̀ 3 rẹ̀, ó sọ pé bó bá ṣe é ṣe o, ó yẹ kí ẹ̀kọ́ ọ̀fẹ́ kó wà fún gbogbo ẹni tí ó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà títí dé ibi fáfitì, láti gba oyè ìjìnlẹ̀ àkọ́kọ́ ní ibi fáfitì. Wọ́n á rí i pé bóyá nítorí pé bó bá ṣe é ṣe tí wọ́n fi kún, òun ni àwọn èèyàn àti àwọn ìjọba tí wọ́n ṣe jẹ́ kó ṣe é ṣe. Ó ní mo ṣe sọ pé bákan méjì ni, tẹ́ bá fún mi láǹfààní láti lọ sí ipò sẹ́nítọ̀, abala òfin àwa yóò gbìyànjú wípé kí wọ́n tiẹ̀ yí padà wípé ó pọn dandan, kì í ṣe bó bá ṣe é ṣe. Ọ̀wọ́ owó pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, kò yẹ kí ọmọ alápàtà kó máa jẹ egun. Nígbà tá a lépo rọ̀bì tá à ń rí tà, tí oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀, tí ó wá jẹ́ pé owó yìí àwọn tó wà níjọba nìkan náà ṣáà ń pín láàrin ara wọn. Ó là á ṣe wò yí pé ó ṣeé ṣe, ó yẹ ká yí òfin padà, ká sọ di pé ó kó pọn dandan pé ẹ̀kọ́ ọ̀fẹ́ títí dé àti gba oyè àkọ́kọ́ ní ibi fáfitì. Ṣùgbọ́n tá a bá gbìyànjú tó jẹ́ pé bóyá kò tí ì tètè ṣeé ṣe, ìwé òfin tó wà nílẹ̀ nísìnyí gan náà, tí a bá sá aṣọ sí òòrùn rẹ̀, ó tó aṣọ gbẹ̀. Nítorí pé nínú àwọn iṣẹ́ táwọn sẹ́nítọ̀ ń ṣe náà ni kán ṣe àmójútó bí ìjọba bó ṣe ń lọ. Tá a bá fẹ́ ṣe àmójútó lọ́nà tí yóò pé àwọn ọ̀dọ́ nípa ti ètò ẹ̀kọ́ náà, nítorí pé àsìkò ọ̀dọ́ lèèyàn fi ń ṣe ètò ẹ̀kọ́, lèèyàn fi ń lọ sílé ẹ̀kọ́. Ó wá yẹ ká ṣe àbójútó abala 18 Article 18(3) tó túmọ̀ sí pé abala 18 ẹsẹ̀ 3 nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ká mójútó dáadáa, débi wípé ká máa tẹnumọ́ pé ó ṣeé ṣe o kí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ kó wà fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ ibi fáfitì tàbí ti gbogbo ńṣe pólípólí, tó fi jẹ́ pé oyè àkọ́kọ́ ní àwọn ilé ẹ̀kọ́ yìí kó jẹ́ pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n á ṣe títí débẹ̀. Ẹ rí i pé tí ẹ̀kọ́ ọ̀fẹ́ bá sì wà, ẹ rí i pé nípa ètò ọrọ̀ ajé wa á tún tẹ̀síwájú sí, torí pé ẹ̀kọ́ òun ló ń ṣe atọ́kùn fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ̀kọ́ gan ló ń ṣe atọ́kùn fún ìmọ́tótó àti ìlera wa. Ọlọ́run á fún wa ṣe. Mo rán wa létí lẹ́ẹ̀kan sí, èmi Gòkè Omígbọ̀dùn tó ń díje fún ipò sẹ́nítọ̀
lábẹ́ àsíá ẹgbẹ́ Social Democratic Party SDP fún àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ rántí láti dìbò fún mi. Ẹ má ta ìbò yín o. Nǹkan méjì mo ti ń tẹnumọ́ tipẹ́tipẹ́, màá sì máa tẹnumọ́. Àkọ́kọ́, kẹ́ ẹ jáde lọ dìbò nítorí pé a ti rí ìbò náà rí sí ìlàjì àwọn tó ń forúkọ sílẹ̀ láti dìbò tí wọ́n jáde. Ká tiẹ̀ gbà yí pé ó lè má ṣeé ṣe fún yín láti tún forúkọ sílẹ̀ mọ́ ní ìsinsìnyí torí ń bá sọ pé abala mẹ́ta ni. Àkọ́kọ́, ẹ lọ forúkọ sílẹ̀ láti dìbò. Ẹ̀kejì, kẹ́ ẹ rí i pé ẹ jáde láti dìbò. Ẹ̀kẹta, kẹ́ wá rí i pé ẹ ta ìbò yín. Tẹ́ bá ti ta ìbò yín fún àwọn tán lówó lọ́wọ́ tí wọ́n ní àfojúsùn rere, pàápàá fún ẹ̀yin ọ̀dọ́, ẹ ti ta ọjọ́ iwájú yín nìyẹn o. Ọlọ́run á jẹ́ kí ọjọ́ iwájú yín kí ó dáa. Tẹ́ bá fẹ́ mọ̀ nípa mi sí, ẹ lọ wo àpótí kan nínú fọ́nrán ayélujára ètò wọ́n ń pè ní website. Kẹ́ ẹ wo www.gokeomigbodun.com. Ẹ tún rí sí àwọn nǹkan tẹ́ bá fẹ́ wádìí nípa wa. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé akẹ́kọ̀ọ́ lèmi náà, akẹ́kọ̀ọ́ tó gba oyè ìjìnlẹ̀ ẹ̀kọ́ tó sì jẹ́ pé nígbà tó ń forúkọ àwọn olùkọ́ tí ó dáńtọ́ mì ní orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, Ọlọ́run fi fún wa náà láǹfààní pé àwọn náà wà nínú àwọn tí wọ́n fi orúkọ wa sílẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ tó tọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọ́n ń pè ní ká forúkọ sílẹ̀ pẹ̀lú Teachers Registration Council. Ẹ ṣáà lọ wo www.gokeomigbodun.com. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan níbẹ̀. Ẹ ṣáà rántí, ẹ dìbò fún wa, yóò dáa fún yín tí ó pọ̀.